Gbajúgbajà òṣèrébìnrin ni Mobímpé tó jẹ́ ìyàwó gbajúgbajà òṣèrékùnrin ní Abdulateef Adédìméjì tí Ọlọ́run tó fi ìbẹ́ta làǹtìlanti tó fi ta wọ́n lọ́rẹ ní ọdún tí a wà yìí. Ó máa ti sọ̀rọ̀, ó ti padà sọ̀rọ̀ sókè lórí awuyewuye tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ lórí ẹ̀rọ ayélujára wípé ìgbéyàwó wọn àti Abdulateef Adédìméjì ó ti fẹ́ dàrú, àti wípé àwọn ìbẹ́ta tó bí fún Abdulateef Adédìméjì nítorí pé àṣírí tú pé Abdulateef Adédìméjì òun kọ́ ló bí àwọn ọmọ náà, òun ni ó fi jẹ́ kí ìgbéyàwó wọn kó dàrú. Ṣùgbọ́n tí Mobímpé tó ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ tí ò sóòótọ́ kankan nínú ẹ̀ ọ̀hún ní ọjọ́ ìṣẹ́gun tí ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí. Ó ní Mobímpé ló lọ pariwo sórí ẹ̀rọ ayélujára nígbà tí obìnrin kan lórí ẹ̀rọ ayélujára X tó ń pè ní Twitter tẹ́lẹ̀ tó ń lo orúkọ @I_am_Mardiya tí ó lọ gbé ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára pé ilé ìwòsàn gbogbogbò èyàn General Hospital tó wà ní ìlú Ìlọrin nípínlẹ̀ Kwara wọ́n ní àṣírí ti tú nígbà tí Abdulateef tó fẹ́ fi ẹ̀jẹ̀ sílẹ̀ fáwọn ìbẹ́ta ẹ̀. Ṣùgbọ́n tí Mardiya ní àwọn dókítà ní ẹ̀jẹ̀ Abdulateef kó papọ̀ mọ́ tàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta náà. Eléyìí náà ni ó jẹ́ kí Abdulateef kó ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀, ló sì ní àṣírí tú nípasẹ̀ àyẹ̀wò ẹ̀jẹ̀ tó ń pè ní DNA test ipò nǹkan ló ní àwọn ìbẹ́ta. Mardiya ní Abdulateef ó ti fẹ́ gbé Mobímpé lọ ilé ẹjọ́ pé kí wọ́n fagilé ìgbéyàwó wọn, tó sì jẹ́ pé níṣe ni ọ̀rọ̀ yìí ló di ariwo lórí ẹ̀rọ ayélujára. Bó tiẹ̀ jẹ́ pé tẹlifíṣàn Yorùbá tó gbé pé Mardiya ti lọ pa ọ̀rọ̀ náà rẹ́ nítorí pé òun fúnra ẹ̀ ó ṣeé ṣe kó ti mọ̀ pé òun kàn fẹ́ fi lérò lẹ́yìn nítorí pé ìròyìn ẹlẹ́jẹ̀ pátápátá gbáà ni. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí, nígbà táwọn èèyàn tó ti fẹ́ máa gba ìròyìn ọ̀hún gbọ́ lórí ẹ̀rọ ayélujára Instagram ni Mobímpé ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ló ti jẹ́ kó dì í mọ̀ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn ọ̀hún, àti wípé bóun bá ṣe tán tóun fẹ́ fọwọ́ òfin gbé ẹni bẹ́ẹ̀ níṣe làwọn èèyàn yóò wá máa bá a káàánú tí wọn yóò máa pe òun ní ẹni tí ó burú tí ò lójú àánú. Ṣùgbọ́n tó ní wọn rí nǹkan tó ń ṣe báyìí, tó sì ní láti ọ̀pọ̀ ọdún ní làwọn èèyàn ti ń fi òun ṣẹlẹ́yà lórí ẹ̀rọ ayélujára. Ṣùgbọ́n tó ní òun ò ní gbà kí wọ́n máa mú àwọn ọmọ tó ń ṣẹ̀ṣẹ̀ bí kan tó máa fi àwọn náà kan máa sọ ìsọkúsọ nípa wọn, tó sì ṣe ìkìlọ̀. Èdè òyìnbó tí Mobímpé tó fi kọ ọ̀rọ̀ náà sórí ẹ̀rọ ayélujára Instagram ni pé I don't want to hear justice for whatever your stupid name is by the time I'm ready for you. You silly trolls have constantly trolled me on this platform for years, and I've been quiet, but what I won't take is you bringing your stupidity to my children. Be warned. I won't hesitate to take the right actions if need be. It is the knife to post fake AI pictures together with fabricated lies for me. Such effrontery. Tí Mobímpé kọ rèé tó sì ṣe ìkìlọ̀ fún Mardiya àti gbogbo àwọn tó tún lè máa fẹ́ gbé ìròyìn burúkú kiri nípa àwọn ọmọ àti ohun fún rẹ̀ pẹ̀lọ́pọ̀ ẹ̀, pé ọwọ́ òfin lòun yóò fi máa gbé wọn lásìkò yìí.